má bá a jà o, má bá a bínú. Ẹni Ọlọ́run bá wà lẹ́yìn rẹ̀ kò tún bá a jà o. Ẹni Ọlọ́run bá ń bẹ lẹ́yìn rẹ̀ kò sì bá a jà o. Mo ṣàlàyé kinní kan fún gbogbo wa pátápátá wípé àánú kò ní í ṣe pẹ̀lú àwẹ̀ gbígbà. Àánú kò ní í ṣe pẹ̀lú àdúrà gbígbà. Ṣé rí àánú? Ó gbàdúà, ó gbàdúà. Tọ́lọ́run bá fẹ́ taari àánú sí ọyọ́ dọ̀dọ̀ rẹ̀. Ó gbàdúà, ó gbàdúà. Tọ́lọ́run bá fẹ́ rán olóore sí ọyọ́ dọ̀dọ̀ rẹ̀. Ṣùgbọ́n mistake tọ́pọ̀lọpọ̀ wa kàn ń ṣe ó ní wípé a ti nígbàgbọ́ pé tá bá gbààwẹ̀ tá bá gbàdúrà nìkan láfi ra àánú gbà. Àánú mọ́ rìnrìn gbèrègbèrè, àánú mọ́ rìnrìn gbèrègbèrè kiri ni. Àánú ò ní destiny point ibi tí mọ́ rìn lọ. Anybody ni àánú lè ya ọ̀dọ̀ rẹ̀. Kódà àánú a máa ya ọ̀dọ̀ ẹni tí ì gbàdúrà. Àánú a máa ya ọ̀dọ̀ ẹni tó ń gbọ́kọ̀ mọ̀ nípa Jésù tàbí tí ò mọ̀ nípa ànábì rárá. Ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa nígbàgbọ́ pé tó bá jẹ́ mùsùlùmí tó bá ń gbàdúrà tó ń gbààwẹ̀ nìkan ló fi ra àánú gbà. Irọ́ o, irọ́. Àánú ò ní destiny point ibi tí ń lọ. Àánú máa ń rìnrìn gbèrègbèrè kiri ni. Àánú náà ń pè ní abàmì, abàmì náà ń pè àánú. Ọkàndínlẹ́dẹ́ rìnrìn àjò kan yọkàndínlẹ́dẹ́ pàdé èèyàn. Okay, ẹni tí ò gbàdúrà tí ò ṣe kankan ṣé kò lè ra àánú gbà ni? Ọlọ́run bá máa ń pín àánú, yóò wá pín débi wípé kò ní í ṣe pẹ̀lú ààwẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan nígbàgbọ́ táwọn bá ti ń gbààwẹ̀ nìkan. Ààwẹ̀ yàtọ̀ sí àánú. Ẹni tí ò gbàdúrà, ẹni tí ò mọ ọ̀nà àdúrà a máa ra àánú gbà. Torí àánú tẹ̀ ń wò yẹn ìrìn gbèrègbèrè ní mọ́rin kiri. Àánú ò ní ẹnì kankan tí ń ṣe àkóso rẹ̀ ju Ọlọ́run ọba nìkan lọ. Tó bá wu Ọlọ́run ọba ń gbà míì akàdédé mú aṣẹ́wó yọ́dẹ̀ máa rí ẹni tó dẹ̀ jẹ́ fájì kò dẹ̀ ní rọ́kọ́fẹ́. Ẹ wá ní àánú pé àdúrà náà fi tí ì rí ibi tí pásítọ̀ gan tó jẹ́ pásítọ̀ tó pé ojoojúmọ́ ní mọ́ gbààwẹ̀ tí ò ní ráàánú gbà tí ó fi kú. Ẹni tí ò sì màdúrà kankan gbà tí ọmọ kankan ṣe yọ́dẹ̀ gbádùn yọ́dẹ̀ gbàdúrà yọ́dẹ̀ ráàánú gbà tí ó fi kú. Ló jẹ́ kí n sọ wípé ilé ayé àdìtú ni. Kọ́ ọmọ àdúrà gbà kọ́ ọmọ àwẹ̀ gbà kò dìtàmí àánú. Ọlọ́run ọba nìkan ni máa ń pín àánú, abàmì náà sì ń pín àánú. Nǹkan tí ẹ mọ̀ nǹkan tó ń pè lábàmì, nǹkan tó yẹ pé ẹ̀yin go expect kó lè ṣẹlẹ̀ sí yín. Ìgbà mi àmọ́ wà ó lè jẹ́ pé ọkàn wà nínú gbọ́ fẹ́ yàgbẹ́ ńgbà mi wà kàn dédé rí báàgì owó he mẹ́. Àmọ́ ṣẹlẹ̀ nǹkan tó ń pè láàánú nìyẹn. Ìgbà mi àmọ́ wà kàn dédé mọ́ lọ lójú ọ̀nà wà kàn dédé rí pólí báàgì owó he. So ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ ní ẹ má jẹ́ káwọn pásítọ̀ àtàwọn àfáà yẹn kan sọ wá di jẹunjẹun, kan sọ wá di kí ló kọ rẹ̀ Father Christmas pé àfáà kan bọ̀ gbàdúrà kó ráàánú gbà. Kò sẹ́ni kankan tó lè bá yẹn gbàdúrà kéèyàn ráàánú gbà. Àánú tẹ̀ ń wò yẹn ìrìn gbèrègbèrè ní mọ́ dírẹ́fà ń gbà míì kò ní báyàwó ẹ̀jà pásítọ̀ àtìyàwó wọn dẹ̀ jà wọ́n dẹ̀ tún fira wọn lẹ̀.